ó ṣeé ṣe kí ìpàdé kí ó láàrin ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí ìyún ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan àti olórí oko orílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ pé ọ̀rọ̀ lórí gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Ìgbò ní Mazi Nnamdi Kanu ó ló ṣeé ṣe kí wọ́n jọ jíròrò lé lórí láìpẹ́ láì jìnnà. ẹ rántí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìròyìn ti bẹ̀rẹ̀ sí ní jáde wípé ọ̀mọ̀wé Goodluck Jonathan tó ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà láàrin ọdún 2010 sọdún 2015 ipò fẹ́ díje du ipò ààrẹ lọ́dún 2027 èyí tó jẹ́ kí iléeṣẹ́ ààrẹ kí wọ́n fi àtẹ̀jáde síta nípasẹ̀ agbẹnusọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu olóyè Báyọ̀ Ọ̀nànúgà láti sọ̀kò ọ̀rọ̀ sí Jonathan wípé nígbà tó ṣe ààrẹ Nàìjíríà gbogbo ayé lórí ní tó ṣe nítorí pé Nàìjíríà dàrú gúdúgúdú lábẹ́ ni tí wọ́n sì jẹ́ kó dìímọ̀ ẹ̀rù Tinubu àti iléeṣẹ́ ààrẹ ẹ̀rù Jonathan ò bá àwọn bó bá jáde láti du ipò ààrẹ nítorí wọn láwọn ọmọ Nàìjíríà yóò bí léèrè pé nígbà tó ṣe ìjọba Nàìjíríà fún dídí ọdún 5 kí làbájáde ní tó ṣe àti pé kí ni nǹkan wúlò tó ṣe fọ́mọ Nàìjíríà sẹ́sì tó jẹ́ kó dìímọ̀ ìpè ìbéèrè tí wọn yóò tún bí òun ò pé bóyá ló lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin láti tún díje du ipò ààrẹ lọ́dún 2027 nítorí pé yóò fẹ́ tó bá jẹ́ olúborí ìgbà kẹta tí wọn yóò búra fún gẹ́gẹ́ bí ààrẹ nìyẹn èyí tí wọ́n ní òfin kò fààyè gba ká búra fún èèyàn ju ẹ̀ẹ̀mejì lọ lábẹ́ òfin Nàìjíríà. látìgbà tí iléeṣẹ́ ààrẹ tó ti sọ̀rọ̀ yìí nípa Jonathan fún ìgbà àkọ́kọ́ ní ìta gbangba ni ló ti jẹ́ pé àjọṣepọ̀ Jonathan àti iléeṣẹ́ ààrẹ kò ti gún régé mọ́ kódà níbi ìpàdé ààrẹ Tinubu àti àwọn àgbààgbà Nàìjíríà ìtànpẹ̀ ní Council of State meeting tó wáyé lọ́jọ́bọ̀ tí í ṣe Thursday ọ̀sẹ̀ tó kọjá níṣẹ́ ni Jonathan ló sá níbi ìpàdé náà. ṣá o ní kò pẹ́ kò jìnnà ó ṣeé ṣe kí ìpàdé kó wáyé láàrin Jonathan àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu orí ọ̀rọ̀ Nnamdi Kanu sì ni ìpàdé náà yóò ti wáyé. ẹ rántí pé láti bí ọdún 4 sẹ́yìn láti ayé ìjọba olóògbé Muhammadu Buhari iná ti mú Nnamdi Kanu náà ti mú jù sí àtìmọ́lé tó sì jẹ́ pé láti bí ọdún 2 àti oṣù bíi 5 tí Tinubu náà ti fi ṣe ìjọba òun náà fi Nnamdi Kanu sílẹ̀ o èyí tó jẹ́ kí gbajúgbajà jìjàǹgbara fẹ́tọ̀ ọmọnìyàn tó tún jẹ́ olóṣèlú ní Comrade Ọmọyẹlé Sowore kó bẹ̀rẹ̀ sí ní máa polongo pé kí wọ́n fi Kanu sílẹ̀ tó sì ń ṣàbẹ̀wò sí àwọn olóṣèlú Nàìjíríà tó tún bá wọn sọ̀rọ̀ pé káwọn jọ mú ọjọ́ kan láti fi ṣe ìwọ́de lọ sí ilé ìjọba l'Àbújá láti béèrè pé kí wọ́n yọ̀ǹda Nnamdi Kanu. lọ́sẹ̀ tó kọjá ní Sowore inú ṣàbẹ̀wò sí Goodluck Jonathan ní ìlú Àbújá láti bẹ̀ pé kóun náà dá sí ọ̀rọ̀ Nnamdi Kanu tí Sowore sì jẹ́ kó di mọ̀ pé Jonathan ṣèlérí fóun pé òun yóò lọ rí Tinubu lórí ọ̀rọ̀ Nnamdi Kanu láìpẹ́ láì jìnnà.